Hello, hello, hello. Ee, ó ga jù. Nọ́ba ní Naomi pé ó sọ fún kábíyèsí. Wọ́n sọ ìròyìn pé after táwọn princess yẹn ti lọ, wọ́n ní bọ́n ṣe lọ tán ni kábíyèsí wá sọ fún kábíyèsí. Naomi wá sọ fún kábíyèsí, ṣó tán àbókù? Ṣó tán àbókù? Àìtí kò fáńlẹ̀ Ifá ti ń ṣẹ̀. A sọ pé kẹ lọ wá ìyá onífá. Mo sọ fún ẹ, kábíyèsí mo sọ fún yín, ẹ wá sọ fún mi pé tèmi ò bá gbẹ́nu mi dákẹ́. Tínú bá bí yín, mo máa cancel wedding tí mo ní mo fẹ́ ṣe fún ẹ. Ṣé mo sọ fún wa pé ṣe ni Naomi rẹ́rìn kàkàkàkàkà. Lẹ́yìn táwọn princess yẹn dé, tó sọ tiwọn, wọ́n ní Naomi tún come back for the full time láti tún sọ pé kábíyèsí ó sọ pé tí wàá fẹ́ ṣe pé wedding yẹn pé ẹ máa cancel ẹ̀ tí n bá tún sọ̀rọ̀ sí pé náà pé mo dẹ̀ fẹ́ kẹ́ cancel ẹ̀ báyìí pé wọ́n Naomi tún padà sí kábíyèsí lẹ́lẹ́kejì pé nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan mo fẹ́ tún gbọ́ ẹlẹ́fẹ́ cancel tẹ́yìn ò bá dẹ̀ ti lọ mú ìyá onífá padà wá sáàfin ó ní kẹ́ gbàgbé láti ṣe wedding pẹ̀lú mi tí ìyá onífá bá ti padà tẹ́bà ti lọ mú ìyá onífá padà sáàfin pé kẹ́ gbàgbé pé ẹ fẹ́ ṣe wedding pẹ̀lú ẹnìkan fóun ṣe wàá dúró lórí nǹkan tí ẹ sọ ń sìn nítorí ẹ̀ mo ṣe rẹ́rìn akọ pé ẹ̀yin tẹ́bà ti mú ìyá onífá padà sáàfin kẹ́yìn náà kẹ́ gbàgbé pé ẹ fẹ́ ṣe wedding pẹ̀lú mi wọ́n ní tẹ́ bá rí kábíyèsí mo sọ fún wa lẹ́ẹ̀kan pé fìrìfìrì ó ti ń dún lára kábíyèsí díẹ̀díẹ̀ wọ́n ní látàárọ̀ tí gbogbo incident ti ṣẹlẹ̀ wọ́n ní Naomi ṣe àbí Ashley wọ́n ní ṣe ló ń rọ́mìn about tó ń yí kábíyèsí káàkiri ó ṣe ń wọlé kábíyèsí ló ń jáde ló ṣe ń wọ ààfin ló ń jáde kábíyèsí wọ́n ní Naomi wá ń wò pé bàbá yìí kóun kàn nífẹ̀ẹ́ bàbá yìí òun tó bá jẹ́ ìfẹ́ tóun ní sí kábíyèsí òun ò fẹ́ kí bàbá yìí kí wọ́n rí tí wọ́n ṣe lára kábíyèsí òun ò fẹ́ kán pa òun ò fẹ́ kí kábíyèsí kí nǹkan kan tọ̀ọ̀chì kábíyèsí òun dẹ̀ mọ̀ pé in as much tóun bá ti fi kábíyèsí lẹ̀ wọ́n máa mú kábíyèsí balẹ̀ tóun dẹ̀ wá dúró pé òun wá jẹ́ nìkan tó dúró sí kábíyèsí pé kò sí nǹkan táwọn olórí yẹn fẹ́ ṣe fún kábíyèsí òun dúró digbó standby pé kóun máa wo nǹkan tó fẹ́ ṣe pé wọ́n lè rí nǹkan kan ṣe fún kábíyèsí in as much tóun bá wà ní ọ̀dọ̀ kábíyèsí ó ní kì í ṣe ó lóun wá sọ fún kábíyèsí kì í ṣe pé bóyá kí tẹ̀sán pé tẹ wá fẹ́ ṣe wedding tẹ̀ fẹ́ ṣe wedding ó ní ìyẹn kó tiẹ̀ flick òun àtọ̀ kò flick òun àtọ̀ pé kí n sọ nǹkan kan fún yín ní ìtẹ̀ra wọlé yìí òun gẹ̀dẹ̀rẹ́ ò ní gbà òun ò ní gbà fáwọn pípé òun ò ní gbà fáwọn olórí yìí torí òun ti mọ gbogbo tíríkì wọn Ashley tó ń rá bàbà tó ń lọ tó ń bọ̀ pé ó fẹ́ mú nǹkan sí kábíyèsí sí ààfin òun ò dẹ̀ nígbà fún pé kábíyèsí ṣe rí ọ̀rọ̀ pé òun ò sí kì í ṣe pé bóyá òun fẹ́ lọ sákùrẹ́ àbí òun ò fẹ́ kóun máa lọ kóun máa bọ̀ pé nǹkan tó bá máa gbà la máa fún pé tó wá pé ti tẹ́lẹ̀ fẹ́ kó máa ní yes that's good jẹ́ kí Àkúrẹ́ yá ó ní bẹ̀ tí gbogbo òun ti mọ gbogbo àṣírí nǹkan tó wà lẹ́yìn pé tóun bá mú bá ní ìṣì báyìí pé wọ́n máa mú kábíyèsí báyìí àìsí ìsọta ìsọ wọn láwọn princess tó tún wá tó tún wá ríran fún kábíyèsí pé kó wá ìyá nífà lọ tí ò bá wá ìyá nífà lọ pé nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ yóò dá o pé kò ní dá o kábíyèsí kì í mú sọ fún ìyá nífà tẹ̀ sọ pé kó kúrò láàfin innocent woman yóò ṣe gbogbo nǹkan tí ẹ sọ fún gbogbo irọ́ tó ń pamọ́ woman pé àṣírí yìí máa tú o pé bẹ́ẹ̀ tí mo mọ àwọn tó ń ṣiṣẹ́ yìí wọ́n ní kéré ó tiẹ̀ wá obvious pé Naomi gangan pé Ashley gangan ni ẹni tó ń ṣiṣẹ́ yìí pé Ashley gangan ni wọ́n ní bó ṣe ń lọ tó ń bọ̀ kábíyèsí ẹ fi ìyá rí falẹ̀ àjẹ́ nìyá yẹn olóríire nìyá yẹn olórí kinní nìyá yẹn mò ń dà pé ní o pé lóríṣiríṣi tó fà pé kábíyèsí náà dúró kó yẹ́sùn kinní kan pé òun wá sọ fún kábíyèsí
pé ṣé mi ni kábíyèsí tírẹ́tì ni marriage or no marriage. Ó ní ipa kó yọ oṣù tì ní o bóun ṣe wà yìí ṣáṣáǹgèrè lòun kò tiẹ̀ nídìí gbogbo sẹ̀rẹ̀rẹ̀ tẹ̀sán pé ẹ fẹ́ ṣe ẹ̀yin nìkan ni mo kàn ń ṣàánú pé mi fẹ́ kí wọ́n mú yín balẹ̀ kàkà kan mú yín balẹ̀ mi ò ní gbà fún wọn ẹ fi pé gbogbo ìyà tó ń jẹ ajẹ ìyàlẹ́ ni ajẹ lọ́la ajẹ lọ kì í ṣe nítorí ti yìí àbí ara mi gbà ìyà tó yẹ ẹ wá sọ fún mi pé wedding ṣé mo kígbe wedding fún yín ni àbí mo ní dandan náà kẹ́ ṣe wedding fún mi àánú yín ni mò ń ṣe tí yín dẹ̀ ni mò ń ṣe tẹ bá dẹ̀ sọ pé ẹ ṣe pé tèmi ní pé tẹ lọ mú ìyá onífá wa ẹ ṣe tí ìyá onífá bá ti wà sáàfin mo lè bá yín lọ pé ṣùgbọ́n pé ìyá onífá wọ̀ tẹ bá plan ẹ̀ lẹ́yìn láti èdè di accountable time pé mi nígbà àlejò lọ ṣe wedding tí ìyá onífá bá ti padà sáàfin pé kẹ́ gbàgbé ẹ̀ wọ́n ní ṣe ni kábíyèsí ó perplex wọ́n ní kábíyèsí perplex lẹ́yìn èèyàn mi wọ́n ní kì í máa ṣe kékeré pé Naomi ó ń fún kábíyèsí ní authority báyìí ó ní èyí wá fẹ́ fi threat ẹ fi wedding ní ṣe ẹ fi dẹ́rù bà èmi kò lówó wedding lọ́dọ̀ yìí ìyá onífá yẹn òun gangan ni ẹ lọ mú ìyá onífá padà wọ́n ní ṣe dẹ́rù bà kábíyèsí wọ́n ní kábíyèsí sì pé kò lè sọ nǹkan kan mọ́ ṣe ló ṣe ó kà wọ́n ní ibi tó ti ń sọ ṣe ni Ashley ó tún sáré wá gbogbo kábíyèsí ní kó kúrò níwájú o wọ́n ní kábíyèsí ní Naomi àbí Ashley kúrò níwájú o wọ́n ní tìbínú ni kábíyèsí fi pariwo bá Ashley pé kó kúrò níwájú o wọ́n ní ṣe lè rú bá Ashley wá sásẹ́yìn pé ó bá òun àti kábíyèsí nígbà tí wọ́n ti ń bára wọn sọ kò gbé ọ̀rọ̀ pé ṣojú Ashley lòun ti sọ pé tẹ́ ẹ̀ bá lọ mú ìyá onífá padà wá ó ní kẹ́ gbàgbé pé òun àti ẹ̀wà ilẹ̀ ti sẹ́ẹ̀tì ó sọ ọ́ àmọ́ wọn ní báwo ló ṣe máa sọ orí eléyìí níwájú Ashley Ashley ò tún ní sọ pé kóun tún lọ máa ṣe òtúmọ̀pọ̀ ìgbà wo ni náà ní ṣòtúmọ̀ ṣé wọ́n sinmi òtúmọ̀pọ̀ tẹ́lẹ̀ ni bọ́n ṣe ń ṣe náà kóná sí lọ́lọ́run dẹ̀ paná ẹ̀ bọ́n ṣe ń kóná sí náà wọn lọ́ọ́ kábíyèsí ń paná ẹ̀ what are we saying? wọ́n ní Naomi o pé wọ́n àpá kábíyèsí kúrú dọ́gba lẹ́nìkẹ́ wọ́n ní ṣe ẹ̀rù bà kábíyèsí àyà kábíyèsí já pé àbí kí ni nǹkan tó ń ṣe mo yìí ń bọ̀rọ̀ bọ̀ ẹ gbélé gbọ́ ẹ̀yin máa gbọ́ pé àwọn Ashley ti sá lọ tí ìyá onífá bá padà sáàfin ìyá onífá máa padà ẹ máa wọ̀ tí ìyá onífá bá padà máa sọ fún wa ẹ ṣe bẹ̀ ṣe tẹ́tí sí wa ẹ̀yin èèyàn mi pàtàkì ẹ̀yin èèyàn mi tó ṣú ọ̀fun ẹ̀yin ènìyàn mi tó jẹ́ pé Ọlọ́run á dá sí fún mi á dá yín sí fún mi ikú ò ní jí wa pa àrùn ní sọ́wọ́ lọ́jọ́ àbọ̀ Ọlọ́run á dáàbò bò wá á wà pẹ̀lú wa ní rí nǹkan gbé sọ̀rọ̀ bí kò ṣe bí ọmọ ẹ ṣe gan-an ni ọwọ́ tẹ fi ń tẹ̀ka fún wa àbọ̀ Ọlọ́run àánú Ọlọ́run yóò dúró tì í dégbé orúkọ Jésù Kristi Olúwa wa àmì bá mi ṣe àgbẹ̀ bá mi láìkì kẹ́rẹ̀ bá mi fi tó kù sí comment section àbọ̀ Ọlọ́run á dájú lórí wa o Jésù Olúwa wa àmín.